Aṣọ́pẹ́ tó pọ̀ fún Olúwa Allah, ọba ọ̀kan ṣoṣo, ọba tí kò ní orogún, ọba tí ò ní olùbádámọ̀ràn, ọba tí kò yẹ̀ tí kò gbò, ní olùkápá sánmà àtorílẹ̀. Ọba ilẹ̀ adá ọpẹ́ fún. A kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ní ààyè tá a wà yìí, ní mọ́sálásí alálùbáríkà yìí, lásìkò tá a wà yìí, ní ìlú dáadáa tá a wà níbẹ̀ yìí. Olúwa wa kí ó gba gbogbo pẹ́pẹ́ fún lọ́kùnrin wa lóbìnrin wa tá à ń ṣe láàárọ̀ ni lọ́sàn-án lálẹ́ ni gbà lọ́wọ́ wa. Olúwa wa kó má dùn wá ní ládàá ìdààmú fẹ́sìn. Orí ò lè jẹ́ mùsùlùmí kó má dààmú fẹ́sìn. Tó bá ti jẹ́ mùsùlùmí, wàá dààmú fẹ́sìn lọ́nà kan àbọ́nà kejì. Olúwa wa kí ó gba gbogbo ẹ̀mí ìjọsìn lọ́wọ́ wa. Náà, a máa tẹ̀síwájú lórí kíkà fúnra ẹni látinú tírà Al-Aqīdatu At-Taḥāwiyyatu, àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ àdìsọ́kàn tí ẹni tó jẹ́ mùsùlùmí tí ò gbọdọ̀ má ní tó bá fẹ́ jẹ́ mùsùlùmí dáadáa. A máa ń sọ fún wa wípé kò sí ṣíṣe kò sáìṣe lọ́nà kan àbọ́nà kejì. Èèyàn sá ní ìgbàgbọ́ kan téèyàn fi ń ṣẹ̀mí ayé, àbí téèyàn bá ṣe èèyàn ló kù. Ẹni tó bá ti jẹ́ èèyàn ó máa ní tó gbàgbọ́ tí ó fi máa ṣẹ̀mí ayé. Kódà tó bá rọrùn fún èèyàn kó má gba nǹkan kan gbọ́, àìgbà nǹkan gbọ́ yẹn náà ìgbàgbọ́ ni. Àwọn kan bẹ ọmọ gbéra wọn ní atheist. Àwọn kan sọ pé atheist làwọn. Àwọn ògbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ. Àwọn kan sọ yín pé agnostic làwọn, àwọn sì iyèméjì nínú bíbẹ Ọlọ́run. Àwọn kan sọ yín pé àwọn gbà pé Ọlọ́run bá ń bẹ ṣùgbọ́n Ọlọ́run bá yẹn àwọn understand ẹ̀ so àwọn kan fílẹ̀ bẹ́ẹ̀. Àwọn fílẹ̀ bẹ́ẹ̀. Oríṣiríṣi ìròyìn lẹ́ẹ̀mọ̀ rí lábala ìgbàgbọ́. Tàbá wa gba ní àwọn tó láwọn ń ṣẹ̀sìn láyé. Wọ́n pẹ̀lú ní ìsìn àgbà ní àwọn Christians. Oríṣi mutakodat làábà ń bẹ̀ náà. Tàbá wà rí àwọn Jews lọ. Oríṣiríṣi mutakodat làwọn bá ń bẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni tàbá wà ní àwa Mùsùlùmí. Al-amru kadhalik. Bẹ́ẹ̀ náà ni al-amru ṣeré. Tàbí lọ́wọ́ Jalla Subhanahu. Ọba tí ó jẹ́ kó ṣe é ṣe fáwa láti máa rìn ní agbègbè al-aqīdatu ṣahīḥah tó kú dá wa lójú pé inú àkídà tó lálàáfíà láti rìn láti ń sẹ̀mí. Alhamdulillahi ala hadhihi ni'ma. Èyí gbọ́dọ̀ mọ́ sí èméjì ẹgbẹ́ àbí ṣé pé ṣáàdẹ correct ṣàárọ̀ o. Èyí gbọ́dọ̀ mọ́ sí èméjì pé ó dẹ̀ ṣe é ṣe kálẹ̀ mú correct o, a correct. Àyàfi tó bá jẹ́ yí pé Al-Qur'ani kìí ṣègbè Ọlọ́run ọba lókè. Àyàfi tó bá jẹ́ pé àwọn àsọtẹ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń bẹ nínú àwọn tó
súnẹ̀ àbí tó bá jẹ́ yí pé àwọn ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ lọ àbí tó bá jẹ́ yí pé àwọn àkọsílẹ̀ nípa àwọn ẹni rere sálàfùnà sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rere tó ti ṣáájú ọlọ́run náà nínú àwọn sàábì ànábì àtàwọn tó tẹ̀lé wọn alátùbátò àtùhàn tó tẹ̀lé àwọn sàábì ànábì àbí tó bá jẹ́ pé àwọn àkọsílẹ̀ pa tí wọn náà rí bẹ́ẹ̀ lórí. Àlàálá ṣòkò ara àndẹ̀lẹ́ alẹ́tọ̀rì tó a sí èméjì pé orí ọ̀nà láwà àbúrò àwọn jalla subhanahu ó lè kí àtàsí àgẹ̀rẹ̀ ọmọ ìka fojú ọ̀nà súnà alábíwá Muhammadu yìí lọ́mọdé àfihìlẹ̀. A ti dé pọ́ìntì wọ́n lè rán létí gbádé nínú kíkà. A dé nígbà tí ń sọ nípa alhaun abata tó ló ẹlẹ́dà jalla subhanahu tó pa léṣe fún anábìrẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam odò tí àwọn mùsùlùmí ó ti máa mumi láti fi rẹ̀ gbẹ lẹ́yìn gbogbo làásìgbò ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbéjà kìámà lọ́kùnṣàlùwà àsọ̀rọ̀ tó pọ̀ nílẹ̀ yẹn. Ibi bá ti bẹ̀rẹ̀ lónìí ẹ̀rìkọ́ ọjọ́ ti lọ àti kọjú sí aago 12 báyìí nítorí ẹgbẹ́ ẹ̀ka ti bẹ̀rẹ̀ láti bí aago 11. Kí wọ́n gbàgbé àtọ̀rọ̀ gáfárà lábala ti bẹ̀yẹn àtọ̀rọ̀ gáfárà lábala ti bẹ̀yẹn torí pé bó ṣe ṣẹlẹ̀ níbí náà ló ṣẹlẹ̀ láyé lásìkò lọ́dọ̀ tiwa náà lọ́hùn. Ìkẹ́ Ọlọ́run ọba èyí tó rọ̀ mọ́júmọ́ láàárọ̀ yìí ìkẹ́ yẹn àwa mọ̀ pé ó kárí ilé abójú ọ̀rọ̀ bí ni so ìyẹn ló ṣe sábà bí pípẹ́ tá a fi pẹ́ jáde kúlò ẹ̀dẹ́dàwà jalla subhanahu kí ó gba gbogbo ẹ̀ níjọsìn lọ́wọ́ wa. Ṣùgbọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àfáàní ọ̀fẹ́sọ̀ jẹ́ nàní àfáàní wa shafa'atu allati dakharaha lahum haqqun kama ruwiya fil akhbar wal mithaqu alladhi akhadhahu Allahu ta'ala min Adama wa dhurriyyatihi haqqun وقد علم الله تعالى فيما لم يزل عدد من يدخل الجنة وعدد من يدخل النار جملة واحدة فلا يزاد في ذلك العدد ولا ينقص منه. الله أكبر. وكذلك فعلهم فيما علم منهم أن يفعلوه وكل ميسر لما خلق له والأعمال بالخواتيم والسعيد من سعد بقضاء الله والشقي من شقي بقضاء الله سبحانه. أفعل والشفاعة التي ادخرها لهم حق. الإمام أبو جعفر الطحاوي nínú àkójọ wọn èyàn nínú tírà wọn tí a ń pè ní al-aqidatu at-tahawiyatu wọ́n ní wash-shafa'atu allati dakharaha lahum haqq ìsìpẹ̀ t'Olúwa wa
ọba ńlá ọba ọ̀kan ṣoṣo tó ti pèsè lẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo. Hákù ìṣìpẹ̀ yẹn ń bẹ o, kàmàrúwíyà fil-akhbar, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àwọn àkọọ́lẹ̀ lóríṣiríṣi. Aṣ-ṣafā'ah tó bá dijọ́ gbéńdé al-qiyāmà, àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa láǹfààní sí aṣ-ṣafā'ah, ìṣìpẹ̀. Ìṣìpẹ̀ yìí sì leléyìí, oríṣiríṣi ọ̀nà ni yóò gbà wá tó bá dijọ́ gbéńdé al-qiyāmà. A ní aṣ-ṣafā'atu al-'uzmā, a sì ní aṣ-ṣafā'atu as-sughra, akáṣọ pé aṣ-ṣafā'atu as-sughra. Ìṣìpẹ̀ ńlá ń bẹ lálkìyámà, bẹ́ẹ̀ náà sì ni ìṣìpẹ̀ kéékèèké máa wà lálkìyámà. Ìṣìpẹ̀ ńlá yẹn kò sí fẹ́lòmíì àbí kò ní tọ̀dọ̀ ẹlòmíì wá ju Ànábì wa Muhammad lọ sallallahu alaihi wasallam. Àwọn ìṣìpẹ̀ kéékèèké òní ò mọ tọ̀dọ̀ àwọn èèyàn míì tí wọ́n ń ṣànábì Ọlọ́run, yóò mọ tọ̀dọ̀ wọn wá, bí bàbá sọ́mọ, bí ọmọ sí bàbá, bí àwọn mùsùlùmí síra wọn. Mùsùlùmí tá bá ń pàdé ara wọn ní mọ́sálásí ilé Ọlọ́run nígbà tó wà láyé, wọ́n á ṣìpẹ̀ ara wọn tó bá dijọ́ gbéńdé al-qiyāmah. Kódà àwọn màláíkà ló sì pé àwọn olùgbàgbọ́ òdodo. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn ànábì Ọlọ́run ọba fáwọn ọmọ tó kù, àwọn ló ṣìpẹ̀ fáwọn èèyàn tiwọn. Ṣùgbọ́n ìṣìpẹ̀ tó ga jù òun náà ni ìṣìpẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. Ìyẹn náà lẹ́nu ìṣìpẹ̀ tí ó wáyé Ànábì sallallahu alaihi wasallam máa ṣe fún gbogbo àgbálá ayé lórí wípé kúrò ẹlẹ́dà kó ṣe ìdájọ́. Ànábì sọ fún wa sallallahu alaihi wasallam wípé nígbà táwọn èèyàn bá wà ní gbangba ọjọ́ gbéńdé al-qiyāmà, ní àrọ̀sọ́ọ̀tì yawmil qiyāmah, gbangba al-qiyāmà, nígbà tí wọ́n bá gbé kó wá dìde láti inú sàárè wọn. Yawma yaqumu an-nāsu bi rabbil 'ālamīn, ọjọ́ táwọn èèyàn ó dìde láti lọ pàdé ọba tó ní gbogbo àgbálá ayé láti gba ẹ̀san iṣẹ́ tí kó wọ́n ṣe. Tí iná yóò máa lé àwọn èèyàn láti ìbùwọ̀ oòrùn, láti ìbùyọ, iná máa lé àwọn èèyàn lọ sí gbangba al-qiyāmah nílẹ̀ Ṣáàmù lọ, gẹ́gẹ́ bí àwọn ìmọ̀ràn ṣe sọ fún wa sọ̀rọ̀. Al-qiyāmah ìṣẹ́nu sánmà. Al-qiyāmah wá fẹ́ ṣẹlẹ̀ kí wọ́n mọ̀ bí àwọn èèyàn fòfòfò lọ nínú sánmà yìí lọ. Àwọn èèyàn ó dìde láti inú sàárè wọn, orí ilẹ̀ yìí náà ni wọ́n àwọn lọ sí gbangba al-qiyāmah. Gbogbo búdò wọ́n ti gbiná, wọ́n ti gbóná dànù, wọ́n ti gbẹ dànù. Olúwa idhal biharu fujirat, Olúwa ní àwọn ibùdó àwọn òkun wọ́n ti yarí tó mọ sàkáàkiri láyé ní. Olúwa idhal biharu fujirat,
àwọn ibùdó á ti sọ wọ́n di tí wọ́n gbà iná. Wọ́n ní wà ìdàlà àrùjọ muddat ilẹ̀ á ti fẹ́ ilẹ̀ lọ. Wọ́n ìdàlì jìbáàlù òkìtàn àwọn òkè ńláńlá Mount Everest ní Kilimanjaro ní o á ti kù wọ́n dànù yóò ti di plain land. Kò ní sókè mọ́, kò ní sí gègéle, kò sì ní sí kòtò, plain land. Gbogbo àwọn tó sì wà nínú sàárè pátápátá á ti tú wọn jáde. Wà ìdàlì kòmúrù bọ̀fírọ̀t gbogbo òkú tó ń bẹnu sàárè pátápátá gbogbo wọn láti mọ́ tú jáde ńjọ́ náà. Ila rabbihim yansilun àwọn yóò máa dà gọ̀rọ̀rọ̀ lọ sí gbangba kìámà nílẹ̀ Ṣáàmù lọ́hùn. Àwọn yóò dà wá láti ilẹ̀ Amẹ́ríkà, wọ́n á dà wá láti Europe, láti Áfíríkà, Nàìjíríà mi, àwọn yóò máa dà lọ iná tó sẹ́yọ níbùyọ oòrùn àti níbùwọ̀ oòrùn, òní ó máa guide direction àwọn èèyàn. Àkọlọ̀ tó ṣàánú wa ń jẹ́ náà. Ìjọ ńlá níjọ́ gbéga kìámà, yawmun azim, Olúwa wá pé yawmun azim. Olúwa yẹn rí àwọn òbí tó ń fọ́mọ lọ́mú tó ń sì mọ iye àwọn ọmọ lọ́nù. Kẹrí ìyá ọmọ tó jẹ́ yí pé tó bá ní ọmọ rẹ o kíníkà o gbé wá o kò sí tó jọ lọ́jọ́ gbéga kìámà ìyá ó fi ọmọ rẹ̀ lẹ̀ yóò sì fi erege. Dúró kó gbé ọmọ rẹ̀ yóò ní ọwọ́ adápẹ̀jẹ mọ́ ọ̀zọ́ ọmọ yóò dá dúró. Yawma yafiru al-mar'u min akhihi ọjọ́ tọ́mọ nìyẹn ó mọ sá fún ọmọ ìyá rẹ̀, ọmọ bàbá, ọmọ ìyàwó mọ sá fúnra wọn. Wa ummihi wa abihi yóò rí bàbá rẹ̀ bá mi my daddy yóò sì fi erege. Yóò rí ìyá rẹ̀ sweet mother yóò sádàlù. Yawma yafiru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi tó bá rí ìyàwó rẹ̀ his sweetheart wallahi yóò sàádàlù. Àwọn ọmọ rẹ̀ yẹn gbogbo pátápátá ó ti yìn wọ́n nù torí pé ìjọ náà ìjọ tó ní agbára ni. Kọ́lọ̀ tó ṣàánú wọn jẹ́ lọ. Wàhálà tó náà pọ̀ débi wípé àwọn ànábì Ọlọ́run ọba gan tí ó mọ jáde lẹ́nu wọn ní Allahumma sallim, Allahumma sallim, Allahumma sallim. Olúwa là wá o, Olúwa là wá o. Àwọn ànábì Ọlọ́run gẹ́gẹ́ nìyẹn tí wọ́n mọ sọ lẹ́nu nìyẹn. Nígbà tí iná bá taari àwọn èèyàn lọ síbi tí wọ́n ti gba ìdájọ́ wọn nílẹ̀ Ṣáà, àwọn èèyàn wà wà bẹ̀ fàá fún àìmọye ọdún, fún àìmọye oṣù, fún àìmọye ọ̀sẹ̀. Olú ẹlẹ́dàá nìkan ló mọ iye ìgbà táwọn èèyàn fi wọ́n bẹ̀. Tí ò sí jíjẹ, tí ò sí mímu, jíjẹ kẹ̀. Kò sí jíjẹ, kò sí mímu dọ́là. Ta ló fẹ́ ta bisikíìtì náà? Ta ló fẹ́ ta pure water? Oní pure water gan-an òun kan tún ọdún làásìgbò. Omi ìjẹ ló fẹ́ tà dàgbà, omi ọ̀dà. Omi ti lọ. Gbogbo gàngá ti gbẹ. Atlantic Ocean ti gbẹ. Pacific Ocean ti gbẹ. Gbogbo bọ́ọ̀lù tá a gbẹ́ ti gbẹ. Allahu Akbar. Ànábì sallallahu alaihi wasallam. Olúwa ẹlẹ́dàá yóò wá sọ oòrùn kalẹ̀ lọ́jọ́ náà. Ànábì kò sọ oòrùn kalẹ̀. Kọ́kùrọ̀ mílí tí ò ní ju bí mẹ́ẹ̀lì kan lọ sátàrí àwọn èèyàn. Àwọn wa máa ta àwọn èèyàn, àwọn wa máa gbóná. Àwọn sallallahu alaihi wasallam. Ó dà àwọn yóò máa sẹ́ ẹ̀kù gbogbo èèyàn ní o. Wọ́n wá máa sẹ́ ẹ̀kù. Wọ́n máa sẹ́ ẹ̀kù.
débi pé ogún wa yóò máa mú wọn ogún ó mú ẹlòmíì dé kókósẹ̀, ogún ó mú ẹlòmíì débi orúnkún, ogún ó mú ẹlòmíì dé ìbàdí, ogún máa mú ẹlòmíì débi ọrùn. Àwọn míì nínú ogún wọn ni wọ́n ti máa lúwẹ̀ẹ́. Yìí wá sọ ogún lásán, òórùn gbígbóná ni. Ẹgbẹ́ sweat tó máa jáde lára wa láwọn àṣùbà wà yìí. Biologically wọ́n sọ yìí pé sweat yẹn wọ́n máa kúrú bá gbọ́dọ̀ àrí, wọ́n máa yẹ kára wá kú ara biological advantage tó bẹ̀rẹ̀ ní sweat tó jáde lára wa nìyẹn. Wọ́n tàbí kì í á bọ̀ kúrú bọ́dí o, yóò máa heat body. Òkú tàbí kì í á bọ̀ kúrú bọ́dí, yóò máa heat body. Condition yẹn làwọn èèyàn máa wà for thousands of years. Kẹ́ni pé Islam ẹ̀sìn Islam wa kò sí nínú ẹ̀sìn ní ìtẹ́tí lè ṣàlàyé ìṣẹ̀lẹ̀ àlùkìyámà àti Islam. Lẹ́wọ́n bí Christian pé the day of judgment báwo ló ṣe rẹ́rí? Ìdí òun lọ́sọ ni pé wọ́n kà máa lo formularity. Wọ́n Islam kò ṣàlàyé everything. And that is really Islam. Islam is our Lord, because that is the reason that has answers to every question. It is only the reason that has the answer to every question. Mo bẹ̀rẹ̀ yẹn wá Islam of an answer, ready-made answer. It's a formulated answer. Condition làwọn ẹ̀rọ máa fà á. Olùwẹ̀lẹ́dà nìkan ló mọ iye àwọn èèyàn tó mọ gbé dìde jọ náà. Ó nìkan ló mọ̀ wọ́n o. Kò dẹ̀ sẹ́ni tó mọ escape. Kò sẹ́ni ó sọ yìí pé wọ́n bá ń gbé àwọn èèyàn dìde láti inú sàárè. Òun ò ní dìde tó nítorí pé àwọn ti pẹ́ nínú sàárè yẹn, òun ti kú kẹ̀kẹ́ kò sóńtọ̀. Everybody is going to be raised up. Ìtò fi wọ wáyé àwọn àlàbàrà. Ṣẹ̀gbọ́n Allah ló dẹ in the first place. Allah created in the first place. Ó wáyé lálàbàbà àbí àwọn ò ní escape in the second place. It's not possible. Ẹni tó bá escape pé tí ò bá wáyé lálákọ̀ọ́kọ́ náà tí ò bá wáyé alákọ̀ọ́kọ́ ó mọ escape. Nípa ọ̀bílẹ̀ wáyé tó wáyé lálákọ̀ọ́kọ́ tó ṣẹ̀ṣẹ̀ bí tó lórílẹ̀ ayé. Wàá dìde jọ́ kejì ìgbédìde kejì ó pọ̀ bẹ́ẹ̀. Wàá wà ìwé náà bẹ́ẹ̀ ní àwọn tó gbé dìde. Ó lọ nígbà tó ṣàtọ̀. Lọ́wọ́ tó ṣàlùwà o. Méjì làlùkìyámọ̀ o. Àlùkìyámọ̀ lára sọ yẹn. Àlùkìyámọ̀ kékeré kejì. Òjìjọba bá ti kú o. Oríṣiríṣi kan bẹ láàrin ìgbédìde àti bàtà kú wọ́n pè ní hayatu barzakhiya. Lè gbára ayẹyẹ nínú gbòmí ìmọ̀ àbínú Islam wà. Bákú wà ìyàmọ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ìyá bẹ́nu sàárè ìbádùn sí bẹ́ẹ̀ abúlé dáwà tí wọ́n fi àjẹwà ní sàárè. Lágbára. Ó tó tí ẹ̀mí máa ń wá rírì sí, ẹ̀mí máa ń bẹ̀rù sí. Tó bá bẹ̀rù ẹni tì yẹn ní àlejò sábẹ̀ tó wà fún ìjọ kan. Ó sá ṣọ̀ ká máa fún ìjọ kan mi. That one is sure. Ẹni tó wà fún ìjọ kan. Ẹni jọ kú yẹn, àwọn tó bẹ̀rù àbínú ẹlẹ́dàá wa àbújá pẹ́ láyé lórí dáadáa. Ọlọ́jà pẹ́ láyé lórí súnà lọ́gẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam.